ẹ̀yin èèyàn ẹ tún wá gbọ́ àlàyé látẹnu Alfa Taofeek tí ó jẹ́ gbajúgbajà herbal doctor ní orí ayélujára tí wọ́n ṣe nípa irú àìsàn tó ṣe Olóògbé Morenikeji Egbin Orun kó tó jáde láyé. Ẹ ṣe mọ̀ wípé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ni oríṣiríṣi rúmọ̀ ti ń lọ káàkiri orí ayélujára tá ti gbọ́ oríṣiríṣi wípé kinní kan ló ṣekú pa nǹkan kan ló ṣekú pa. Àmọ́ ní nǹkan bíi àná mọ́ ìjẹta ni a rí fọ́nrán kan tó léde níbi tí arábìnrin kan ti fi voice note Egbin Orun síta tí a sì gbọ́ voice Egbin Orun gan fúnra rẹ̀ tó ń gan ti ṣàlàyé irú àìsàn tó ń ṣe ní àgọ́ ara. Ìyẹn gan ló wá jẹ́ kó pọ̀ gan wá máa wòye wípé ǹjẹ́ irú àìsàn yìí tí Egbin Orun sọ̀rọ̀ nípa ẹ̀ ǹjẹ́ ó tó nǹkan tí ó lè mú ẹ̀mí lọ gan ṣá. Kí wá ni àwọn àlàyé tí Alfa Taofeek ṣe lórí àìsàn tí olóògbé ọ̀hún fi ẹnu ara ẹ̀ sọ wípé ó ń ṣèun kó tó jáde láyé, àti pé ṣé lóòótọ́ ni pé àìsàn òun gan tó nǹkan tí ó lè la ẹ̀mí lọ gan ṣá. Ìkànnì Digi Naija Television lẹ́kalẹ̀ sí tẹ́ tí ń wò mí. Ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín. Lábẹ́ fọ́nrán yìí ló wà. Ẹ like fídíò yìí bẹ́ẹ̀ lẹ sì tún láǹfààní láti máa fèrò ti yín náà sí kọ́mẹ̀ntì nípa tí mo tún mú wá tá tún jọjọ fẹ́ gbé yẹ̀wò yìí. Kẹ̀sì máa share fídíò yìí kó máa lọ káàkiri orí ayélujára. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ẹ ń ṣe mọ̀ wípé voice note kan ó jáde tí a ti gbọ́ voice Egbin Orun fúnra rẹ̀ tó ti ṣàlàyé irú àìsàn tí ó ń ṣe òun ní àgọ́ ara tó ṣe wípé gbogbo ijó tá à ń rí pé ó ń jó lórí ayélujára yẹn gan òun fúnra ara ẹ̀ jẹ́ ká mọ̀ pé òun kàn ń fi akọgbé ni kì í ṣe wípé òun wà òkè ní àgọ́ ara. Voice note yẹn rèé. wàláì mú táwọn sọ pé Egbin ta ló fẹ́ràn ẹ̀ wàláì má dárúkọ yín wàláì tàlà mú mọ̀. ṣé ń gbọ́ voice note yẹn tẹ́ ẹ bá ń gbọ́ ẹ jẹ́ kí n mẹ́kọ́ mẹ́tì pẹ̀lú bọ̀. Ohun tó tún pẹ̀lú ohun tá a fi wá nígbà yìí ìgbà tí mo travel last year ṣé mo bó ṣe lemọ́lemọ́. ẹ máa gbọ́ August to September ni mo lọ Canada long hour flight ni September October no October November ni mo lọ sí Germany yẹn. ẹ máa gbọ́ long hour flight náà ni. ẹ ṣe. so mo ti pẹ́ jù lórí ìjókòó kí nìyẹn wá affect mi tó rẹ̀ December ṣé èèyàn ń gbọ́ nǹkan báyìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ oríṣiríṣi rúmọ̀ káàkiri ṣé ẹ ti ń gbọ́ ṣé ẹ ń gbọ́ fúnra rẹ̀ ṣé ẹ fi ti ara yín gbọ́. ẹ̀yin ń dùn mí gan mọ́ ibi ìtàn mi mọ́ bí ìdí ó ń dùn mí gan dó mo ti wà rí yìí díẹ̀ o ó pẹ̀lú tí mo lọ hospital nígbà yìí tí mo fi ṣe fídíò kan pẹ̀lú so ẹ̀yin ń dùn mí ó ń ṣe mí gan. ṣé ẹ gbọ́ ṣé ẹ gbọ́ ń fẹ́ sọ gbogbo ojú yẹn ó kàn ń ṣàkàrà ní ṣé ẹ gbọ́. ṣùgbọ́n ó ti ń fẹ́ o bọ̀ mo lè pẹ́ lórí ìjókòó dàbí alára bẹ́ẹ̀ so later ni wọ́n detect pé bóyá mọ́sù bí ẹ̀yìn mi yẹn ló wá ń dùn ní ló ti pẹ́ jù lórí ìjókòó something I don't know kí ni ẹ̀ ti ṣe lemọ́lemọ́ jù torí ẹ̀ ló jẹ́ rọra keep low pé díẹ̀ sí mi kí n má lọ darúgbó òjijì o àwọn kí nìyẹn ọlá pé business ti sọ fún mi pé ṣé gbogbo wa la gbọ́ àlàyé tí Egbin Orun fúnra ẹ̀ ṣe lórí irú àìsàn tí ó ṣe òun. Báyìí ọ̀pọ̀ wa ń gbèrè wípé ṣé lóòótọ́ ṣé irú àìsàn tí Egbin Orun sọ yìí ṣé ó tó nǹkan tí ó lè mú ẹ̀mí lọ ṣá. Gbogbo àwa tí a fẹ́ ìdáhùn sí ìbéèrè yìí ẹ súnmọ́ bí ẹ jẹ́ ń gbé fọ́nrán Alfa Taofeek tí ó jẹ́ herbal doctor lórí ayélujára àlàyé tí wọ́n ṣe lórí irú àìsàn tí Olóògbé Egbin Orun fún ara rẹ̀ fi ẹnu ara ẹ̀ sọ wípé ó ń ṣe òun yìí ká lè mọ̀ wípé àwọn àìsàn kan wà tó ṣe wípé tó bá ń ṣe yìí Ọlọ́run má fa àìsàn tí ò ní nínú fídíò clip yẹn ó ní kódò òun sọ pé bóyá kó lo àgbo jẹ̀dí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nìkan tó ṣe Egbin Orun yìí náà ń ṣe lọ́wọ́ nísìnyí tó lérò pé jẹ̀dí ló ṣe kíni ló ń ṣe òun tó lè já sí pé lumbar disc ni lumbar disc òun ni n tí ó ń gbìyànjú àti complain I mean spondylosis tó já sí pé the cause is from lower back pain leg and weakness it is made worse by movement and activities. ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ pa lumbar disc on a medical aspect kò sí cure for lumbar disc it is only treatable but not curable.
tí wọ́n bá wá fún yàn ní oògùn kí wọ́n tiẹ̀ fẹ́ place yàn sí under drugs ó dẹ̀yìn 6 weeks kíyàn tó lè máa ní relief ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn doctor ó dẹ̀yìn 6 weeks kíyàn tó lè máa ní relief lumbar sì máa ń pààyàn o torí pé in tó já sí pé on the medical aspect it is only treatable but not curable tó dẹ̀ pé àti tó bá máa ṣe surgery fún yàn ni tó wọ́n bá ṣe operation fún yàn ni ṣé wá rí operation yẹn kí wọ́n ṣe yẹn kó tọ̀hún succeed ó wà lọ́dọ̀ ọba tó ní ó wà lọ́wọ́ ọba tó ní nítorí pé it is only treatable but not curable fọ́pọ̀lọpọ̀ yẹn máa ń ṣe surgery fún ó lè fa sábàbí tóun náà ṣe kíni tó fi travel out of Nigeria nígbà tó ti mọ in tí àìsàn yẹn in tó ní í ṣe púpọ̀ náà àwọn táìsàn yẹn bá ń ṣe wọ́n máa ń lérò pé jẹ̀dí ni ó máa ń múyàn mọ́ ògóró ẹ̀yìn ni ẹni tó ní HIV ẹni tó ní hepatitis B ẹni tó ní àwọn àìsàn míì bí HPV human papilloma virus mo fẹ́ kọ́ gbọ́ analysis mi dáadáa ṣe nígbà míì àwọn tó máa fẹ́ ní grace ju ẹni tó ní lumbar lọ torí pé àìsàn tó ń ṣàwọn èèyàn kò ní máa gbèrú sí bí kò ṣe pé a máa suppress kò dẹ̀ ní damage àwọn nǹkan míì lára wọn you can have hepatitis B and you will live long life even on the medical aspect tó bá ti lè máa náwó oògùn ṣùgbọ́n ọdún lumbar disc kọjá mo ní owó lọ́wọ́ lumbar disc èyí tó pa Egbin Orun kọ́lọ̀ kó bá fi orí jì ó kọjá pé mo ní owó lọ́wọ́ hepatitis B tẹ́rí yẹn tó bá ní tó bá fẹ́ fi oògùn òyìnbó máa suppress ẹ̀ o lè fi apsi cure ẹ̀ but oògùn òyìnbó kò suppress lumbar disc gan torí pé lẹ́yìn 6 weeks after taking tablet nìyẹn wọ́n máa rí relief tàbí kálómi lọ fún surgery ibi tẹ́ ṣe kíni tẹ́ ti máa mọ̀ nìyẹn ṣé wá rí tí ò bá jẹ́ lumbar disc I jẹ́ hypertrophic lateral sclerosis torí pé yẹn máa ń damage nerves máa play fídíò yẹn náà mo ti gbé fídíò yẹn náà wá sórí platform yìí ibi tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé tó bá sọ pé àìsàn tó pa yẹn àìsàn tí kò hàn lójú ṣùgbọ́n tí yẹn máa ń jẹ̀rora nínú ara ni àìsàn tó wà critical ni ó ní HIV ò ní jẹ̀rora tó bá ti ń lo oògùn ó ní hepatitis B ò ní jẹ̀rora tó bá ti ń lo oògùn ó ní herpes simplex virus ò ní jẹ̀rora tó bá ti ń lo oògùn even on the medical aspect bó tẹ̀lé pé kò sí cure fún tó bá ń lo oògùn yẹn lọ́wọ́ náà wọn ò ní jẹ̀rora mọ́ even diabetes ṣùgbọ́n àìsàn lumbar disc kọjá mò ń lo oògùn ó ṣiṣẹ́ nínú 100 èèyàn 90 people ni wọ́n ń lo oògùn lumbar disc on the medical aspect tí wọ́n ò mú kódà ẹlòmíì ti lọ hospital ti pa hospital tì torí pé tó bá tiẹ̀ fún wọn ní nǹkan pé kí wọ́n lò gan ó dẹ̀ yín 6 weeks ẹgbẹ́rọ̀ ó dẹ̀ yín 6 weeks kí wọ́n tó ṣe kí ni tí wọ́n kọ́ tó rí relief mo máa ń sọ gbogbo oníkálukú ló ní àìsàn tiẹ̀ tó ń gbé sára ṣùgbọ́n àìsàn tó ń gbé sára tó bá ti fojú fò ó tó wọ́n pa àìsàn kékeré ni àìsàn yẹn ló máa rán ẹ lọ sọ́run nínú òye tèmi arábìnrin yẹn ò fi ra ilẹ̀ náà ló fi kó Nàìjíríà ló fi lọ sókè òkun kò fi ra ilẹ̀ o ṣùgbọ́n àìsàn tó ń ṣe 50-50 ni kí ni mo rí tábà tó sọ̀rọ̀ lumbar disc hypertrophic lateral sclerosis tá à ń sọ̀rọ̀ rheumatism tá à ń sọ̀rọ̀ arthritis tá à ń sọ̀rọ̀ uric acid àwọn àìsàn yẹn àìsàn tí ó máa ń disappoint olówó ni ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tí lumbar disc ṣe ṣùgbọ́n jẹ̀díjẹ̀dí lẹ́lòmíì ló ń ṣe o ẹlòmíì ti lo oògùn jẹ̀dí pa torí pé a máa ní bàrà àdínrò egungun sọ̀n wọ́n wá ní máa lọ́gbọ́n jẹ̀dí wọ́n ní ogun ọ̀pá ẹ̀yìn kò rán lumbar disc o ṣùgbọ́n ní tí ò bá ti nímọ̀ ń pa ìpé yìí ò bá ti nímọ̀ ń pa olódo ni mo ní tí ò bá jẹ́ àìsàn lumbar disc òun ló rán lọ sọ́run àwa jẹ́ hypertrophic
trophic sclerosis lateral sclerosis mo lóhùn ló máa jẹ́ according to the voice note tá à ń gbọ́ ni o tó ní pé ẹ̀yìn dòun mọ́ bíi tán tó lè yẹ pé symptoms of lumbagics ni tíyá ẹ bẹ́ẹ̀ sọ pé bóyá kó lọ àgbo jẹ̀dí tó ní nǹkan tó ń ṣòwò ti kọjá àgbo jẹ̀dí tí mo ti play voice note Egbin Orun fún yín tí ò bá jáde pé mo gbọ́ voice note ẹ̀ gángan ni èmi ò ní jáde ṣe live mi ò ní jáde ṣe live but mo rí pé voice note ẹ̀ gángan ni kò dẹ̀ fira ẹ lẹ̀ àwọn kan máa ń sọ pé tí èèyàn bá ní lumbagics kó máa ṣe exercise inú ọ̀gá exercise èèyàn ní Egbin Orun ẹ̀pọ̀ exercise ó fi just exercise tó tẹ̀ já sí pé ijó jíjó kì í ṣe exercise àwọn kan máa ń wo ni because tá a bá ń pe exercise early in the morning kó o tó ṣe nǹkan kan ló gbọ́dọ̀ ṣe kí ni ló gbọ́dọ̀ ṣe exercise before the sun will rise up. mo wá ní tí ọba wa jẹ́ lumbagics mo tẹ̀ wọ̀ pé lumbagics ní voice tí mo gbọ́ yẹn lumbagics ni spondylosis ni mo dẹ̀ sọ àwọn ingredient yẹn máa tó fún àwọn ingredient yẹn wá lórí péjì yìí kí n tó go offline máa fi ingredient yẹn wá tẹ́lẹ̀ mi tó máa ń dà láàmú kí wọn náà lọ mójútó ààrẹ àìsàn yìí tó dé mọ́ra tó fẹ́ sọ síta yẹn àbí tó fojú commonize yẹn àìsàn yẹn ló máa pààyàn sẹ́yìn kí mo ṣe sọ̀rọ̀ nípa ti hiccup sí Sisi Quadri nìyẹn mo ní hiccup tó pa Sisi Quadri is uncontrollable ẹ má kàn ní nǹkan kékeré ni o bá wa forí jì Egbin Orun tí orúkọ rẹ̀ ń jẹ́ Basira ọlọ́ba àforíjì o bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ̀ gbogbo ẹni tẹ́ wọ́n ń gbọ́ tàbí bàtà mọ̀ wọ́n pa ni wọ́n poison ẹ̀ ni wọ́n ṣe gbá ni kò sí tíyẹn ṣe láyé tí ò ní lọ́tà àkókò ẹ̀ ló tó kádàrá Ọlọ́run ti ṣe tíyẹn bá ti kú tán ẹ fi gbogbo tó kù sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ló ṣe kí ni ló mú lọ ẹ bá tún lọ ikú ẹ̀ léèyàn mọ́ ajé ayé gbìyànjú ó ju ẹ̀mí ara rẹ̀ ló fi travel out of Nigeria tó ló mọ̀ pé nǹkan tá à ń sọ yìí kò sábà sí kí ọ̀pọ̀ àfi kéèyàn ṣe surgery ló fi travel out of Nigeria gbogbo èyí tẹ́ wọ́n ń parọ́ mọ́ tẹ́ ń lẹ̀ mọ́ owó ẹgbẹ́ ni ó ṣe gbá ni ó ṣàwo ni sọ déédéé tí wọ́n sọ mọ́ wọn náà tí wọn náà bá kú sọ mọ́ ẹni tó ti lọ torí ẹ̀ má bù mọ́ kódà tá a bá mọ àṣìṣe ẹni tó ti lọ kò dáa kéèyàn ṣe kí ni kò tu òun làwọn ń sọ yìí sìn wọ́n sọ tiwa náà lọ́jọ́ kan ṣèbí social media alájọ wà wọ́n sọ tiwa náà ṣé wọ́n ní gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run táyẹ̀sán ń dà yín láàmú tẹ́ ń fàdúrà sọ pé àìdúrà máa jẹ́ kó lọ ó láwọn nǹkan tó dùn òní yí padà o. ó mà ṣe o ó lágbára ó ṣe ní láàánú wípé irú àìsàn báyìí tí ọ̀pọ̀ wa gan máa ń fi ojú kékeré wò tá a máa fojú tẹ́ńbẹ́lú wípé àìsàn jẹ̀díjẹ̀dí ni ló wá di nǹkan tí ó di ńlá tó wá la ẹ̀mí lọ bí eléyìí ó ń sọ wá jí wípé anything tó bá ń ṣe wá ẹ jẹ́ á máa gbìyànjú ká máa sọ síta ká máa tàbá sì ń sọ síta ká make sure pé à ń sọ fún àwọn tí wọ́n lè ràn wá lọ́wọ́ láti fi lè rí oògùn tí à ń lò sí tí ò bá tiẹ̀ lè cure 100% at least oògùn tá a máa lò tí òfin ni wá di wípé eléyìí tí á la ẹ̀mí lọ lójijì àwa gbà ládùúrà wípé kọ́ba Èdùmàrè kó bá wa tẹ́ Egbin Orun sí afẹ́fẹ́ rẹ̀ ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín lábẹ́ fọ́nrán yìí ló wà ẹ like fídíò yìí ẹ fèròǹgbà ti yín nípa tá a tún mú wáyé ẹ sọ sí comment kẹsì máa bá mi share fídíò yìí kó máa lọ káàkiri orí ayélujára ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà